Gbajúmọ̀ òṣèré tíátà yìí Ngozi Nwosu nílò ìrànlọ́wọ́ gidigidi o. Àìsàn ńlá ló ń ṣe é, ó sì nílò 30 mílíọ̀nù náírà kí kinní ọ̀hún má bàa pa. Èyí lohun tó sọ o. My people, my fans and my family, I know that you don't see me in circulation for some time. I've been hospitalized now for 3 weeks. Please, the thing has gone beyond my control. I need your help. Don't let me die. I know that you people never forsake me, and I know that God will always see me through. But I'm begging you, my fans and family, don't let me die, because I am going through a lot, as in pain. I have like 3 surgeries to go through with. Please don't let me die. If there's anything you want to do for me, please contact my management. They'll be there for you. Thank you. God bless you. My sickness will never be anybody's portion. In Jesus' name, thank you. Ìròyìn ayọ̀ nípínlẹ̀ Kwara bí ẹ̀ṣọ́ adigbolujà ìrù ẹkùn ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ nípínlẹ̀ yìí. Gbajúgbajà ajìjàǹgbara nílẹ̀ kóòtù òjìrè Sunday Adéyẹmọ, ẹni tí gbogbo èèyàn túmọ̀ sí Ìgbòho ṣá ti wọ ìlú Ìlọrin lónìí Thursday Ọjọ́bọ̀ ọjọ́ 23 oṣù kejì ọdún yìí láti lọ kọjú ìjà sí àwọn jàǹdùkú onísùmọ̀mí tí wọ́n yọ àwọn aráàlú lẹ́nu. Bẹ́ẹ̀ ló fi kún un pé bàbá ńlá làwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ o táwọn sì dé ẹrùkú náà látàrí pé àwọn ìlú méjèèjì làwọn jàǹdùkú ti ń ṣọṣẹ́ jù. Ìgbòho ṣá tẹ̀síwájú pé ìbẹ̀rùbojo ti bẹ̀rẹ̀ sí ní bá àwọn jàǹdùkú báńdíìtì yìí ní kété tí wọ́n gbọ́ pé ìrù ẹkùn ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ nípínlẹ̀ Kwara. Ó ní àwọn ẹni bíi yóò ní gba ìlú mọ́ àwọn aráàlú lọ́wọ́ o. Ó túbọ̀ ṣàlàyé pé ìrànlọ́wọ́ fún àwọn ikọ̀ agbófinró tó kù ní iṣẹ́ ìrù ẹkùn kì í ṣe láti dá àwọn ọlọ́pàá dúró lẹ́nu iṣẹ́ wọn. Ó ní àjọṣepọ̀ láàrin àwọn ikọ̀ méjèèjì ó mú ìgbé ayé àlàáfíà bá àwọn aráàlú táwọn ó sì lé àwọn jàǹdùkú àtàwọn oníwà ọ̀daràn tó kù kúrò nípìnlẹ̀ yìí. Ó fi kún un pé àwọn jàǹdùkú yóò lè máa dá iṣẹ́ láabi ọwọ́ wọn ṣe o. Ó láti jẹ́ pé àwọn kan wà láàrin ìlú tí wọ́n gbàbọ̀dì fún ìlú wọn àti pé àwọn ẹni náà ni wọ́n ń gbé ìròyìn nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin ìlú fún àwọn báńdíìtì. Ṣá o, Ìgbòho kìlọ̀ fún ẹnikẹ́ni tó bá ń ṣe irú ẹ̀ tẹ́lẹ̀ wípé kí wọ́n lọ jáwọ́ nítorí ẹni tó bá tẹ̀ tó ń ṣe eré òjì àtúntọ́ sí i. Ó túbọ̀ rọ àwọn ọ̀dọ́ wípé kí wọ́n dìde láti jà fún ìlú wọn kí ìṣọ̀kan lè múlẹ̀ dáadáa. Lórí rúmọ̀ táwọn kan ń gbé kiri pé àwọn Fúlàní ló fẹ́ lọ dojú ìjà kọ nípínlẹ̀ Kwara, Ìgbòho sọ pé irọ́ lásán ni ọ̀rọ̀ yìí o. Ó ṣàlàyé pé òun ò gbèrò àti kọjú ìjà sí Fúlàní, bẹ́ẹ̀ lòun ò mú ẹ̀yà kankan lọ́tàá àti pé ẹnikẹ́ni tó bá hu ìwà ọ̀daràn ní ọ̀tàlú kò sí nǹkan tó ní í ṣe pẹ̀lú ẹ̀yà tó jẹ́. Lábẹ́ bẹ́ẹ̀ ló ṣe ìkìlọ̀ wípé ẹnikẹ́ni tó bá kẹ́fìn ẹnìkan tó ran àwọn báńdíìtì lọ́wọ́ tí ẹni náà sì ní nǹkan ìjà kankan lọ́wọ́, ó ní kí wọ́n mú irú ẹni bẹ́ẹ̀ lé àwọn agbófinró lọ́wọ́ kí wọ́n má ṣe gbèrò àti ṣe ìdájọ́ ọwọ́ fún un. Ṣá o, tí irú ẹni bẹ́ẹ̀ bá ní nǹkan ìjà lọ́wọ́ yóò dára kí àwọn aráàlú pe àwọn agbófinró sí i kó tó ṣe wọ́n ní jàǹbá. Ìgbòho ṣàlàyé gbé oríyìn fún kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ọ̀gbẹ́ni Adékìmí Òjó látàrí ìwà ìrẹ̀lẹ̀ tó ní láti máa bá àwọn ẹ̀ṣọ́ elétò ààbò mìíràn ṣiṣẹ́ pọ̀. Ó ṣàlàyé pé níṣe ni Òjó rán àwọn ọ́físà rẹ̀ wá pàdé àwọn ní kété táwọn sọ fún un pé àwọn ti súnmọ́ tòsí. Ó sì lè jẹ́ pé rúmọ̀ táwọn kan gbé kiri tẹ́lẹ̀ ni pé gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Razak fọwọ́ sí bí Ìgbòho ṣe fẹ́ wá sí ìpínlẹ̀ ọ̀hún. Ṣá o, Ìgbòho ní irọ́ lásán ni ọ̀rọ̀ yìí o nítorí ẹ̀dùn ọkàn ní bí àwọn jàǹdùkú ṣe yọ ìpínlẹ̀ Kwara lẹ́nu tí gómìnà náà sì ń wá àtúnṣe sọ́rọ̀ yìí. Ju gbogbo ẹ̀ lọ, Ìgbòho dúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe buwọ́lu ẹ̀ṣọ́ ìrù ẹkùn. Bẹ́ẹ̀ ló ṣe ládùúrà pé yóò lo ọdún 8 rẹ̀ pé lórí ipò ààrẹ ní Nàìjíríà nínú àlàáfíà. Bẹ́ẹ̀ ló fi kún un pé káwọn èèyàn ìpínlẹ̀ Kwara lọ fọkànbalẹ̀ nítorí òun ti ṣetán láti lé gbogbo àwọn onísùmọ̀mí kúrò nípínlẹ̀ ọ̀hún àti ilẹ̀ Yorùbá tó kù lápapọ̀ tí àlàáfíà ó sì jọba láàrin ìlú. NNPCL tún ti gbé owó epo sókè lẹ́ẹ̀kejì láàrin ọjọ́ méjì. Iléeṣẹ́ epo lórílẹ̀‐èdè yìí NNPCL tún ti gbé iye owó epo bẹntiró sókè lẹ́ẹ̀kejì láàrin ọjọ́ méjì. Ìwádìí fi hàn pé NNPCL ti gbé iye owó epo láti 1,270 naira sí 1,335 naira fún gálà epo kan, ìyẹn àfikún 65 naira fún gálà kan. Owó tuntun ọ̀hún ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ní àwọn ibùdó NNPCL ní Àbújá àti àwọn agbègbè tó yíká. Ìròyìn tún sọ pé ìyípadà yìí wáyé lẹ́yìn tí Dangote refinery ti bẹ̀rẹ̀ sí ní ta àwọn ọjà epo rẹ̀ ní dọ́là Amẹ́ríkà, nígbà tí iye owó epo rọ̀bì ní ọjà àgbáyé sì tún gòkè sí nítorí ìjà tó ń lọ láàrin àárín gbùngbùn ìlà oòrùn. Ilé-ẹjọ́ ti kọ ìwé tí Sowore gbé wá gẹ́gẹ́ bí ẹ̀rí
ilé-ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sí ìlú àbújá ti kọ ìwé tí ọmọyẹlé sowore fẹ́ fi ṣe ẹ̀rí nínú ẹjọ́ tí dss fi kàn pé ó ba orúkọ ààrẹ bọ́lá ahmed tinubu jẹ́. dss fi ẹ̀sùn kan sowore pé ó pe ààrẹ bọ́lá tinubu ní ọ̀daràn lórí àwọn ìkànnì abẹ́yẹfò àti facebook rẹ̀. adájọ́ mohammed umar kọ ìwé tí sowore gbé wá. ó ní ìwé ọ̀hún kì í ṣe ẹ̀dà tí ilé-ẹjọ́ fọwọ́ sí, torí náà kò lè jẹ́ ẹ̀rí níwájú ilé-ẹjọ́. níbi ìgbẹ́jọ́ ọ̀hún ni òṣìṣẹ́ dss kan tó ti jẹ́rìí pé òun kọ lẹ́tà tó pàṣẹ fún sowore láti yọ àwọn tó kọ kúrò lórí ẹ̀rọ ayélujára gẹ́gẹ́ bí àṣẹ olùdarí gbogbogbò dss. bákan náà ilé-ẹjọ́ ti sún ẹjọ́ ọ̀hún sí ọjọ́ 18 oṣù keje fún ìtẹ̀síwájú ìgbẹ́jọ́ náà. ó mà ṣe o, bàbá àti ọmọ rẹ̀ obìnrin kan kú sínú kànga ní ìpínlẹ̀ kánò. ọkùnrin kan abubakar abdullahi tó jẹ́ ọmọ ọdún márùndínláàádọ́ta àti ọmọ rẹ̀ obìnrin firdaus abubakar tó jẹ́ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ti pàdánù ẹ̀mí wọn lẹ́yìn tí wọ́n ṣubú sínú kànga tí wọ́n ti pa tì gbígbẹ kan ní abúlé yasibide ìjọba ìbílẹ̀ sanyawa ní ìpínlẹ̀ kánò. gẹ́gẹ́ bí alukoro fún iléeṣẹ́ panápaná ti ìpínlẹ̀ kánò ṣe sọ, ọmọbìnrin náà ló ṣèṣì ṣubú sínú kànga ọ̀hún níbi tí bàbá rẹ̀ ti ń gbìyànjú láti yọ lòun náà bá há sínú kànga náà. àwọn ikọ̀ panápaná débi ìṣẹ̀lẹ̀ yìí wọ́n sì yọ àwọn méjèèjì jáde ṣùgbọ́n tí wọn ò mí dáadáa mọ́ tí wọ́n sì padà kú lẹ́yìn náà. iléeṣẹ́ panápaná ti gba àwọn aráàlú níyànjú pé kí wọ́n má ṣe wọ inú kànga láti gba èèyàn là láìsí ohun èlò tó yẹ àti àwọn amòye nípasẹ̀ iṣẹ́ ìgbàlà. pàìtàn kan rèé o tí ilé-ẹjọ́ ti dá lẹ́bi jíjí owó ilé ìjọsìn fún ara rẹ̀. ilé-ẹjọ́ ní orílẹ̀-èdè amẹ́ríkà ti dá pàìtàn kan tó jẹ́ ọmọ ọdún mẹ́rìndínlọ́gọ́ta dal sanders lẹ́bi jíjí owó tó ju $300,000 lọ nínú owó ṣọ́ọ̀ṣì méjì tó ń darí. ìjọba sọ pé ó lo owó náà fún tẹ́tẹ́ tó ń ti ìnáwó ara rẹ̀ bí oúnjẹ jíjẹ àti ìgbésí ayé rẹ̀. wọ́n tún fi ẹ̀sùn kàn pé ó lo káàdì ilé ìjọsìn láì ní àṣẹ, ó sì fi ìwé èké ránṣẹ́ nígbà tí ìwádìí ń lọ lọ́wọ́. lẹ́yìn ìgbẹ́jọ́ ọjọ́ 5 ilé-ẹjọ́ dá a lẹ́bi lórí ẹ̀sùn 25 tó sì lè máa dojúkọ ẹ̀wọ̀n tó tó 20 ọdún, ìtanràn owó tó tó $250,000 àti àwọn ìjìyà míì. wọ́n ti ṣètò ọjọ́ 13 oṣù kẹwàá fún ìdájọ́ ìkẹyìn rẹ̀. Alore TV, Alore TV, nílé nínú òkúni ẹ máa wò ó, ètò tó kọ́ni lọ́gbọ́n, ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó, ẹ máa wò ó.